tí wọ́n ń ṣe bàbá ní ó dùn mọ́ wa àtànra wa ni tá a bá tún ní kó dùn mọ́ wa asọ̀fẹ́ inú wa ni. Ọ̀yọ́ àti ọ̀rọ̀ àwọn ipò lọ́balọ́ba àti pé wọ́n ní ẹ̀sọ́ yẹ kí Ṣọ̀ún kọjọ máa pín jẹ kò jẹ́ ayé ti lajú. Aláàfin Ọ̀yọ́ ló jẹ́ kó mọ jẹ́. Ayé ti lajú. Ẹ jẹ́ á kọ́gbọ́n lára ọba Ògúnwùsì. Bàbá yẹn gbọ́n, ọjọ́ orí kọ́. Kódà wọ́n fọgbọ́n ta ọ̀pọ̀ àwọn tí wọ́n jágbàlagbà tán bá lórí ìtẹ́ lọ́balọ́ba láwọn ilẹ̀ Yorùbá, wọ́n fọgbọ́n ta wọn yọ. Ọọ̀ni mọ̀ pé torí báwọn kéré lọ́jọ́ orí àwọn kan fẹ́ mọ́ ṣe gànyàgànyà sáwọn. Kó o tó súnmọ́ Ọọ̀ni ti kọ́kọ́ máa súnmọ́ ká sí ọ. Èmi rò pé léyìí ní ọba ṣẹlẹ̀ lọ́jọ́ Ìṣẹ́gun wọ́n dá yín padà sínú ẹ̀. A máa ń pòwe kan pé tí Olúbàdàn bá wọ níkà ọmọ ẹgbẹ́ bàbá ẹni tí ń tì. A bá ń tẹ̀ láwọn ìtàn míì tí ń jáde lónìí, ìfẹ́ inú fọ́ wa lórí gan, especially tá a bá fẹ́ kán rí ìlú wa bí ó tóbi, ó pàtàkì, ó bàbàrà, tó sì jẹ́ pé gbogbo tá a rí á wí ìjọ kan á kú omi ẹ̀ jagun làwọn Ìbàdàn. Èmi mo sọ ọ́ dọba, èyí ń bẹ inú ipò lọ́balọ́ba o, ẹni tó dé èèyàn ládé gàyà yẹn mọ̀ wà níbẹ̀ pé èmi mo sọ ọ́ dọba. Baálẹ̀ wọn ń jẹ Ìbàdàn kálàfin Abíọ́dún kó tó sọ pé Okunola Àbáàsì Alẹ́sìnlọ́yẹ̀ ọ̀yá wa jọba. Ẹ jẹ́ máa kí gbogbo wa jákèjádò àgbáńlá yé níbi gbogbo tẹ̀ sínú àǹfààní láti máa wò wá lórí ìkànnì Olómi Ọgbọ́n TV. Ojú tẹ fi ń wò wá ò ní fọ́, bẹ́ẹ̀ sì rí etí tẹ fi ń gbọ́ wa kò níbi. Láṣẹ ọba mi òkè, mo sọ fún yín wípé lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí, ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tá a gbọ́dọ̀ gbé wò sọ́tún àti sósì ni. Lára àwọn tó jẹ́ ògbóǹtarìgì nínú kágbóhùnsáfẹ́fẹ́ tí wọ́n sì mọ̀ nípa ìròyìn dáadáa, ẹni tí ń kàròyìn, tí ń sọ̀ròyìn, tí ń kọ̀ròyìn, òun náà ni wọ́n tí wọ́n jẹ́ ìkan lára àwọn ọmọ Ọ̀yọ́ náà. Ẹ kú dédé àkókò yìí. Mo kí wa ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi. Ọmọkẹ́hìndé Ìṣọ̀lá ló kọ mi. Gbogbo ayé mọ̀ mí sí MC Vangaruba. MC Vangaruba gẹ́gẹ́ bí ọmọ ìlú Ọ̀yọ́, gbogbo tó ń ṣẹlẹ̀ láti ọ̀dọ̀ kábíyèsí Aláàfin Ọ̀yọ́ yìí ṣó tẹ́ yín lọ́rùn, ṣé inú yín dùn sí? Bó o ní inú rẹ dùn sí tó bá ṣe bí inú rẹ ò dùn sí, o lè jápá mọ́nú lọ sáàfin. Kábíyèsí ni. Kábíyèsí o, sí fìlà fún èmi náà ṣe o. Ọba lẹ́wọ̀ ẹ̀tù kínní, ọba Akeem Ọwọ́adé, mo kí kábíyèsí ẹ túbọ̀ pẹ́ lórí àpèrè àwọn bàbá yìí. Tí wọ́n ń ṣe bàbá ní ó dùn mọ́ wa àtànra wa ni. Tá a bá tún ní kó dùn mọ́ wa asọ̀fẹ́ inú wa ni. Méjèèjì ni. Bàbá ní ó dùn mọ́ wa àtànra wa, bàbá ní kò dùn mọ́ wa asọ̀fẹ́nú ara wa ni. A sì sọ̀fẹ́nú ara wa fún ìlọsíwájú ilẹ̀ Yorùbá. Ẹ má jábọ̀ kó lọ lé olóòrò rárá. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti ṣẹlẹ̀ sẹ́yìn látòrí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kábíyèsí. Àtijọ́ tí kábíyèsí ṣe ti gba ọ̀pá àṣẹ ni nǹkan ti bẹ̀rẹ̀ sí ní máa jẹyọ lọ́tùn lósì. Aròbẹ́yìn ọmọ yóò rí ni. A rí ṣùgbọ́n a wò pé ohun ọ̀tun ní ṣẹlẹ̀ nígbà ọ̀tun. Ẹ mọ̀ pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìgbà ọ̀tun ni. Bẹ́ẹ̀ni. So ohun ọ̀tun ní ṣẹlẹ̀ nígbà ọ̀tun. Ọ̀dà ẹjẹ́ wá wò ó ká fi gbogbo ohun tó ti ń ṣẹlẹ̀ yìí sẹ́yìn, nítorí pé ló ìṣẹ́jú láti ìgbà tí kábíyèsí ti gorí àpèrè yìí kò yí pọ́dún kan, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti ṣẹlẹ̀ sẹ́yìn wá. Ẹjẹ́ wá wò ó ohun tó ń ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí. Lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday òun náà ni yanpanyan nìkan ṣẹlẹ̀ nígbà tí wọ́n sọ pé wọ́n náwó sí ọba Olúbàdàn. Olúbàdàn ò gbà, ẹja gbé yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan. Èmi ṣe rò pé bẹ́ẹ̀ nìkan lẹ fẹ́ lọ ni. Mo ṣe ń padà bọ̀ ń bẹ̀, ṣùgbọ́n ibi tó tún ṣe kókó ní ìsinyìí ní àná ọjọ́bọ̀ Thursday láti bí ọdún 15 sẹ́yìn, òun ni wọ́n ti ní ìgbìmọ̀ lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣùgbọ́n wọ́n á ṣe àgbékalẹ̀ rẹ̀ ní àná nígbà tó dàbẹ́ ní pé èèyàn ṣẹ́gun yẹn. Ó wà lára àwọn nǹkan tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fẹ́ ṣe. Lára àwọn àtúntò tó fẹ́ ṣe. Ẹ wá wò ó lánàá tó jẹ́ kí àwọn mẹ́tẹ̀ẹ̀ta kí wọ́n wà lórí ìjókòó, Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, ọba Olúbàdàn àti Aláàfin Ọ̀yọ́. Aláàfin Ọ̀yọ́ ò wá. Aláàfin ò wá. A wá wò ó pé kí ló dé tá Aláàfin Ọ̀yọ́ ò wá. Aláàfin Ọ̀yọ́ wá ń sọ lénìí wípé Ṣèyí Mákindé tó sọ wípé òun pe àwọn lọ́balọ́ba, Ṣèyí Mákindé ò sọ fún un tó jẹ́ kó jẹ́ Aláàfin Ọ̀yọ́ ni ò ní wá. Ṣé kò dùn mọ́ wọn nínú kí lè rí sí? Ẹ já kọ́kọ́ wò báyìí. Ìgbà tó ń ṣe ìpàdé àpérò àwọn lọ́balọ́ba àti àwọn àgbààgbà ìpínlẹ̀ Ọ̀yọ́,
wọ́n mọ bá ṣe pé Aláàfin Ọ̀wádé tí wọ́n ìwà ń bẹ̀ ẹ̀ náà Bẹ́ẹ̀ni. rí fọ́nrán ìjókòó ìjọ náà bẹ́ẹ̀ni tí ó fẹ́ di ọ̀tàlù pẹ̀lú àwọn àti ọba ọba olówó Ghandi. bẹ́ẹ̀ni tó bá wá rí bẹ́ẹ̀ wọ́n mọ bá ṣe ń bára wọn sọ̀rọ̀ tó bá wá di pé ọ̀rọ̀ tán ń bára wọn sọ ó di pé kàn fẹ́ wọnú ara wọn mọ́ ó yẹ kí wọ́n mọ̀nà tí wọ́n bá ìgbà wọn débẹ̀ olóńgbò ọmọ ta gómìnà wípé ọba báyìí ti dé o ọba báyìí ò tí ì dé o ibi tí wọ́n ti lọ ṣe kinní yìí kì í ṣe ibi tó ṣàjèjì sọ́ba kankan nípínlẹ̀ Ọ̀yọ́ sẹkítẹ́rìàtì ni kì í ṣe ibi tó ṣàjèjì káfí bóyá ọba kan lùdàkókò ọmọ mọ́ náà bẹ́ẹ̀. tí wọn ò bá pè èèyàn kì í débẹ̀ ṣùgbọ́n tó wá jẹ́ àfojú yìí wò ó lè jẹ́ pé torí pé ipò alága lọ́balọ́ba àpẹẹrẹ Ọ̀yọ́ tó ṣe pé bàbá wa Aláàfin tàná ọba Lámídì Adéyẹmí Àtàndá ikú bàbá yèyé Ọlọ́run kó túbọ̀ dẹlẹ̀ fún wọn tó jẹ́ pé àwọn ni wọ́n jẹ́ permanent chairman níbẹ̀. Nígbà bóyá yẹn ni ọba Ọ̀wádé wò pé ṣé wọ́n fẹ́ gba ogún ìbí àwọn ó náà nítorí ẹ̀ gangan ló ṣe máa wá gbé ìgbésẹ̀ lásọdọ̀ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ o tẹ́ ẹ jọmọ Ọ̀yọ́ tẹ́ ẹ sì jẹ́ akọ̀ròyìn tẹ́ ẹ mọ̀ nípa àròyìn ó dẹ̀ dá lójú pé ẹ mọ̀ nípa ṣé ní tòótọ́ orí àpèrè yẹn tó jẹ́ kó jẹ́ permanent chairman fún ìlú Ọ̀yọ́. Sẹ́rí ó yẹ kó jẹ́ bẹ́ẹ̀ kò yẹ kó jẹ́ bẹ́ẹ̀ torí tá a bá ti pè ní alága kì í ṣe oyè ìbí wọn ò bí yàn síbẹ̀ wọ́n yàn síbẹ̀ ni tẹ́lómi ó sì tún bọ́ síbẹ̀ sórí alága la pè kò sí alága ayérayé níbi kankan kò sí permanent president kódà àjọ ìṣọ̀kan àgbáyé United Nations secretary general tí wọ́n ní ó ní táìmù tó ń lò fún ìdí èyí tá a bá ti pe kò nípò òṣèlú wọ́n máa ń yàn wọ́n máa ń gbé ẹlòmíín síbẹ̀. so ó túmọ̀ sí pé bí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe ní kí wọ́n máa rotate yẹn ìyún dà ó dà púpọ̀ ó dà bẹ́ẹ̀ ká ní pé kálàáfíà lè jọba ó lè jọba kí àwọn ọba kọ̀ọ̀kan kan lè ní ìkópa wọn nínú ọ̀rọ̀ ìgbésẹ̀ tí wọ́n máa gbé lórí ọ̀rọ̀ lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́. ẹ já wa bọ́ sínú ìtàn ẹ mọ̀ pé mo sọ pé mo kọ́kọ́ fẹ́ yí ẹ̀ bá díẹ̀ ká kọ́kọ́ bá wa yàn náà náà ẹ já wa wò ó ipò lọ́balọ́ba tó lórí chairman yìí ìtí ọba Adéyẹmí Lámídì tí wọ́n jẹ́ permanent chairman lé lórí wọn náà ni ìgbìmọ̀ lọ́balọ́ba yìí ti tú. ẹ mọ̀ jà pẹ́jù ń bẹ̀ o. ká má pẹ́jù ń bẹ̀. ọ̀rọ̀ yẹn pọ̀ torí pé wọ́n ní ó pamọ́ fún ajá kò pamọ́ fólówó rẹ̀ tolólówó ajá lọ́mọ tí fi ń pamọ́ fájákájá mọ́ bá tú. ó dáa kò sí wàhálà ẹ jẹ́ tí wàá béèrè báyìí wọ́n ní kò jẹ́ kí ọba Olúbàdàn àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ kọjọ máa pín oúnjẹ jẹ pẹ̀lú Aláàfin Ọ̀yọ́ kí ló dé. ọ̀rọ̀ ní gùn ṣùgbọ́n wọ́n sọ yìí tí n bá lè sọ ní ìwé sẹ́rí tí wọ́n bá ní kò yẹ kí Olúbàdàn kọ́mọ tọwọ́ bọ oúnjẹ pẹ̀lú Aláàfin Ọ̀yọ́ wọ́n rí wí. sẹ́rí ṣẹ̀kẹ̀rẹ̀ ò ṣe fọ̀pálù. jagunjagun ò ṣe fọba mú. èyí ni jagunjagun làwọn Ìbàdàn èmi mo sọ ọ́ dọba èyí ń bẹ nínú ipò lọ́balọ́ba o ẹni tó dé èèyàn ládé gàyà yẹn mọ̀ wà níbẹ̀ pé èmi mo sọ ọ́ dọba baálẹ̀ wọn ń jẹ ń bàdàn kálàfin Abíọ́dún kó tó sọ pé Okunola Àbáàsì Alẹ́sìnlọ́yẹ̀ ọ̀yá wa jọba kó ń baálẹ̀ wọ́n ń pè ní baálé Ilélùbọ̀ ń gbà ní. bẹ́ẹ̀ni. lọ́dún 1930 òun náà ni wọ́n sọ wọ́n di ọba tó sì jẹ́ ọba àkọ́kọ́ tó kọjá dé nílẹ̀ Ìbàdàn. so èyí òun lè mọ jẹ́ káàyà táwọn èèyàn lè fi sọ̀rọ̀ ṣùgbọ́n tá a bá wá ń sọ pé Ògbómọ̀ṣọ́ tí a bá sí Ọ̀yọ́ keje mọ́ la wà yìí. Ọ̀yọ́ keje. Ọ̀yọ́ keje ni kì í sọ̀yọ́ kìíní kì í sọ̀yọ́ kejì kì í sọ̀yọ́ kẹta kì í sọ̀yọ́ kẹrin. Ọ̀yọ́ keje. Ọ̀yọ́ keje. ìbéèrè ṣì ń bọ̀ ńbẹ̀ náà ó yá ẹ̀ ń sọ̀rọ̀ lórí Ògbómọ̀ṣọ́. sẹ́rí Ọ̀yọ́ tí wọ́n wà lónìí ó yẹ ká mọ̀ pé bẹ̀ ní Àgọ́ Ọ̀já. Àgọ́ Ọ̀já. ẹ ti gbọ́ rí. àwọn ará Ògbómọ̀ṣọ́ lè sọ̀tàn Ọ̀yọ́ tí wọ́n wà lónìí ṣùgbọ́n wọn ò lè sọ̀tàn gbogbo Ọ̀yọ́
tó ti ń bọ̀ tó wá. ti ń bọ̀ ṣùgbọ́n èyí tó bá ṣojú yàn èèyàn sá lè sọ bẹ́ẹ̀ ni. ọ wá sọ pé torí pé Ọ̀yọ́ padà wá múlẹ̀ ságọ́ Ọ̀já ká gbàgbé ìtàn tàtẹ̀yìnwá torí àwọn ará àtẹ̀yìnwá náà ló wá báwọn l'Ógbómọ̀ṣọ́. ṣé ilẹ̀ Ògbómọ̀ṣọ́ wá ní ilẹ̀ Ọ̀yọ́ sí ni? wọn ò ṣàkóso rẹ̀ ṣùgbọ́n ilẹ̀ wọn ni. wọn ò lò bẹ̀ ṣùgbọ́n ilẹ̀ wọn ni. ṣùgbọ́n ọlá tí ń bẹ fún Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ọlá tí wọ́n ń gbé bọ̀ látòrí Ọ̀rànmíyàn. ká sọ pé bí ògo tí wọ́n ti ń lò bọ̀ yẹn. ògo yẹn ọlá pé ọmọ ọba ilẹ̀ Yorùbá pé gbogbo ilẹ̀ ibi tí wọ́n bá ti dé ilẹ̀ bàbá wọn ni. tí tá bá ń tẹ̀ láwọn ìtàn míì tí ń jáde lónìí ìfẹ́ inú fọ́ wa lórí gan especially tá bá fẹ́ kán rí ìlú wa bí ó tóbi ó pàtàkì ó bàbàrà tó sì jẹ́ pé gbogbo tá a rí àwí ìjọ kan á kú mẹ́. ṣé ilẹ̀ tá à ń gbé tí ó gbé wá á ṣe kú fi ilẹ̀ òun lẹ̀kọ́ mọ́ jẹ́lẹ̀. sẹ́rí Ọọ̀ni àtàláàfin Ọ̀yọ́ táwọn èèyàn bá sì ń sọ ọ̀rọ̀ wọn mọ́ ní bí wọ́n ṣe máa ń gbé kọlura wọn. bẹ́ẹ̀ ni ìmọ̀ kọlura wọn gan. ọ̀rọ̀ yẹn ló tẹ̀ tí kọ́kọ́ wà nílẹ̀ ìmọ̀ kọlura wọn gan. ìmọ̀ kọlura wọn gan. kí lẹ́yìn lè sọ lórí. mi ò fẹ́ lọ bẹ̀ lónìí tó rọ́rọ̀ tó gùn ni ó sì dùn ó dùn. bóyá a tún padà. ó dùn ṣùgbọ́n ṣe rí lórí ọ̀rọ̀ Ọ̀yọ́ àti ọ̀rọ̀ àwọn ipò lọ́balọ́ba àti pé wọ́n ní ẹ̀sọ́ yẹ kí Ṣọ̀ún kọjọ máa pín jẹ kò jẹ. ayé ti lajú. Aláàfin Ọ̀yọ́ ló jẹ kó mọ jẹ. ayé ti lajú. ẹ jẹ́ akọ́gbọ́n lára ọba Ògúnwùsì. kábíyèsí ni ọba Ọjájá. bẹ́ẹ̀ ni Ọjájá Ọọ̀ni kábíyèsí o. kábíyèsí o. bàbá yẹn gbọ́n ọjọ́ orí kọ́ kódà wọ́n fọgbọ́n ta ọ̀pọ̀ àwọn tí wọ́n jágbàlagbà tán bá lórí ìtẹ́ lọ́balọ́ba láwọn ilẹ̀ Yorùbá wọ́n fọgbọ́n ta wọn yọ. Ọọ̀ni mọ̀ pé torí páwọn kéré lọ́jọ́ orí àwọn kan fẹ́ mọ́ ṣe gànyàgànyà sáwọn kó o tó súnmọ́ Ọọ̀ni ti kọ́kọ́ máa súnmọ́ ká sí ọ. èmi rò pé léyìí ní ọba ṣẹlẹ̀ lọ́jọ́ Ṣẹ́gun wọ́n dá yín padà sínú ẹ̀. a máa ń pòwe kan pé tí Olúbàdàn bá wọ níkà ọmọ ẹgbẹ́ bàbá ẹni tí ń ṣe. tí ọba Ọ̀wádé Ẹlẹ́wẹ̀ Ẹ̀tù Kínní tán bá dìde tí wọ́n wá ògì bàbá wa Adéwọ̀lú Ládọjà kò sí tó kò dín ọlá wọn kù àìmọye bí tí Ọọ̀ni ó lọ tó yẹ pé ọba táwọn wò pé ó kéré sí wọn nípò ọba ni wọ́n mọ̀ sọ pé kẹ́ni kọ́kọ́ jókòó lọ káwọn tó jókòó bí wọ́n bá bọ̀wọ̀ fún ọjọ́ orí wọ́n bọ̀wọ̀ fún pé àwọn bá láyé ni wọ́n bọ̀wọ̀ fún pé ó ti ń lopọ̀ lọ́balọ́ba káwọn tó dé bẹ́ẹ̀. sẹ́rí àpọ̀jù ìtàn bú tán bá ń sọ fún yàn kéèyàn fi inú rẹ̀ gbọ́ tán bá ń sọ̀tàn bú fún yàn kéèyàn fi inú rẹ̀ gbọ́. nílé bàbá tiwa náà àti báwọn tán bú yìí àti rí àwọn tí wọ́n pè fún wa léèyàn bú inú rẹ̀ tá a fi gbọ́ la fi lè ṣe dáadáa sí wọn. téèyàn bá gbàgbé ọ̀rọ̀ àná òní rẹ̀ nìkan bá jẹ̀kọ. èmi ò rí nǹkan tó burú nú ẹ. bẹ́ẹ̀ ni ọba Àsáǹkẹ́ táwọn ọmọ tí wọ́n bá yarí lónìí ó yẹ wọ́n sọ pé ọ̀dà o bó ti rí wọn ò pín lọ́balọ́ba. ìyọba tẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. bẹ́ẹ̀ ni. kí ló dé táwọn náà lè tán lè yarí bẹ́ẹ̀. ṣé bí bàbá wa ọba Àsáǹkẹ́ ṣé báwọn ni wọ́n dàbí ọgbọ́n gbà ní pé kán di alága àwọn náà lọ bá. ta ló lọ bá wọn. Aláàfin Ọ̀yọ́ ni. Aláàfin Ọ̀yọ́ wo. ọba Lámídì Adéyẹmí Àtàndá. ta ní ń jẹ alága ń gbà náà. Ọọ̀ni ni. Ọọ̀ni ní ń jẹ alága. ọkọ̀ Síjú Adé. Síjú Adé ní ń jẹ alága ń gbà náà kó tó di pọ́n pín kí ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀ṣun tó dé. kó tó di pọ́n pín ìpínlẹ̀ Ọ̀ṣun ìbínú ni Ọọ̀ni fi lọ pé àwọn ìyá ni mo bá wọn ṣe. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ yìí tẹ́yin náà fìdí ẹ̀ múlẹ̀ ẹ̀yin ará iléeṣẹ́ rántí pé ó wà lára àwọn ọ̀tàn kan tí mo sọ fún yín náà ẹ̀rọ náà látún gbọ́ tàtún fìdí ẹ̀ múlẹ̀ ó túmọ̀ sí pé kábíyèsí ọba Aláàfin Ọ̀yọ́ àná gan Lámídì gan kò sí lórí àpèrè ṣíàmánu. àwọn sẹ́rí gẹ́gẹ́ bí a ṣe tò òní mo sọ pé ìtàn Aláàfin àti Ọọ̀ni àwọn èèyàn ń gbé dági síra wọn ẹnìkan ló jẹ ẹnìkan lọ ẹnìkan ló jẹ ẹnìkan lọ ó dàbí ìgbà tá à ń lo parliamentary system of government ní 1960 tí a ní Nnamdi Azikiwe àti Tafawa Balewa lọ́hùn táwa ní Awólọ́wọ̀ ń bí. ẹ máa gbọ́ àwọn méjèèjì yẹn
wọ́n superior sí gbogbo tó kù. Gbogbo premier gbá premier wo wọ́n kéré sáwọn méjèèjì. Ceremonial head òun ni Nnamdi Azikiwe, political head òun ni Tafawa Balewa. Ó dàbí ìgbà tẹ́ bá ń sọ̀rọ̀ point tẹ́ wá ń sọ̀rọ̀ àwọn prime minister wọn King Charles tó wà ńbẹ̀ lónìí ní gbókọ rẹ̀ tó nǹkan. Prime minister làwọn gbọ́ tí ó mọ ṣiṣẹ́ bó ṣe rí nìyẹn. Aláàfin tí wọ́n bá fẹ́ fìyàn jẹ àwọn oyè kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú olókàlà bẹ́ẹ̀ ká jókòó ìjókòó ọba lórí gbogbo ọba tó kù Ọọ̀ni ni. Ẹ̀yin olólùfẹ́ wa pátápátá tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́ ń wò wá lórí ìkànnì Olómi Ọgbọ́n TV, ẹ má gbàgbé láti bá a subscribe sórí. Jáde gbogbo tí mò ń sọ yìí mò ń ṣe àkọsílẹ̀ ìwé kan lọ́wọ́. Inú mi dẹ̀ ń dùn pé mi ò fẹ́ tàwé yẹn lójú ayé. Ẹbí ìwé tí mo kọ rèé. Ẹni tó bá lè ka ìwé yìí tán lọ́jọ́ kan bó ṣe kéré mọ́ ẹ̀. Unlock the power of your mind. Téèyàn kan bá lè kà á tán lọ́jọ́ kan máa fún láwọ̀ jù. Téèyàn kan bá lè kà á tán bó ṣe kéré tó yìí. Ẹ lè ṣí kẹ́ ẹ kàn wo péjì kan bẹ̀. Ẹ kàn wo péjì kan bẹ̀ kẹ́ ẹ kà á bẹ́ẹ̀ bá lè kà á tán láàrin ìṣẹ́jú méjì. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ìwé tí àlejò àtàgbà tí wọ́n ṣe rèé, unlock the power on your mind. Ẹni tẹ́ bá nífẹ̀ẹ́ sí to the case a lè padà sọ di ẹ̀jẹ̀ ṣáà tó bá nífẹ̀ẹ́ sí a lè padà sọ di PDF fún wọn. Ẹ lè sọ di PDF ṣùgbọ́n bó ṣe wà yìí ó jẹ́ ogún ní pàtàkì. Kò sí ẹ̀wù mi kí n ta lójú ayé mi. Kí ló wá dé tí bóyá wà yìí kò sí níta ní ẹ̀ ká síta. Káwọn ọmọ mi máa fi jẹun tí bá lọ tán torí ìwé ìtí fíìmù ni máa ń sá. Yes sir. Bàbá wa Ọ̀gbẹ́ni Ọmọkẹ́hìndé Ìṣọ̀lá. Ẹ já wá wò ó láti ìgbà tí kábíyèsí ti wà lórí àpèrè yẹn Aláàfin Ọ̀yọ́ yìí tí gbogbo eléyìí ń ṣẹlẹ̀ yìí, kí ni báwo ni ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá báwo ló ṣe rí lọ́wọ́ Aláàfin? Ẹ rántí ọ̀rọ̀ tí bàbá wa Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ sọ, ṣé ẹ ti gbọ́ rí? Ọ̀rọ̀ wo? Tí wọ́n sọ pé káwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá kí wọ́n sọ ọ̀sẹ̀ kí wọ́n bá máa fi ìdọ̀tí wọn rẹ́ ẹ̀yà Yorùbá lára. Ṣé rí ipò tá a pè nípò ọba, ipò tán ti ń ṣe àtúnṣe àṣà ni. Bẹ́ẹ̀ni. Ibi tí wọ́n ti ń ṣe àṣà lọ́jọ́ they are the custodian of culture. Bẹ́ẹ̀ni, custodian of culture. So ti yé tó bá wá di pé láti ọwọ́ àwọn tó jẹ́ custodian of culture látọwọ́ wọn ni culture tí wàá ń ráre wàhálà ti dé. Ọ̀dà ẹ ṣeun púpọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ bá mi sọ yìí. Ibo lẹ náà rò pé ìṣòro yẹn ti ń bọ̀ láti ọ̀dọ̀ kábíyèsí ọba Òwádé? Ibo lẹ nérò wípé àtúnṣe lè fi wá? Ǹjẹ́ ṣàtúnṣe lè wá àti pé ibo ló ti wá gangan? Àtúnṣe lè wá. Ibo ni ìṣòro yẹn ti kọ́kọ́ wá gangan? Àtúnṣe lè wá. Ṣé inú sì ń bí kábíyèsí sí àwọn tí wọn tó bá wọn dupò ni? Àbí kí ni ó dé tí kábíyèsí sì ń ṣe bẹ́ẹ̀? Ẹni sùúrù. Ṣé mo pé kábíyèsí tá à ń sọ yìí wọn ìsọ ọmọ ojú ọ̀rọ̀ lárí. Bẹ́ẹ̀ni. Ọlọ́lá ni wọ́n. Wọ́n ti wá jọba. Wọ́n ní ilé iṣẹ́ ní Canada. Wọ́n ti ṣiṣẹ́ rí ní àwọn ilé ìfowópamọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. So kì í ṣe pé bóyá ọlá ṣùgbọ́n nǹkan kan tí èèyàn ò bá mọ̀ ó máa ń ju èèyàn lọ. Sẹ́rí tá à ń pè ní àṣà èèyàn ń dàgbà mọ́. Ọmọdé lè máa àṣà ju àgbà lọ. Àgbà tó bá fẹ́ máa àṣà ni ó mọ ọmọdé mọ́ra. Torí pé àṣà jẹ́ tí máa ń dójú tì èèyàn téèyàn bá mọ̀ nípa rẹ̀. Irú ẹ̀ làwọn ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan tí ń ṣẹlẹ̀ yìí. Èèyàn lè fojú fò lọ́dọ̀ tara tiẹ̀ ṣùgbọ́n lójú àwọn tí ń retí kéèyàn ó ṣe bó ṣe tọ́ kò ní ṣe fojú fò. Sẹ́rí Aláàfin Ọ̀wádé kábíyèsí o ká kọ́kọ́ lọ gbàgbọ́ pé ipò Aláàfin Ọ̀yọ́ ó láwọn agbára kan tí wọn ò bí mọ́ ipò yẹn tó yẹ pé Aláàfin Adéyẹmí Ìtàná àwọn ni wọ́n ṣe wàhálà nínú ìgbìyànjú wọn nínú ayé ní nǹkan yẹn fi bọ́ sí passional ni kì í ṣe nǹkan tó wà rotational kì í ṣe nǹkan tó wà heredity kì í ṣe nǹkan àjogúnbá. Bàbá yẹn dù fún ìgbésí ayé títí ẹ̀ kí ipò rẹ̀ kó lè níyì. Ẹlòmíín náà tó bá débẹ̀ ń mú ojú bí ipò rẹ̀ ó ṣe níyì kì í ṣe pé tó gbélẹ̀ tó jẹ́ pé kò sí nǹkan kan tó ṣe àtìlẹ́yìn fún pé kó jẹ́ ti ìlú Ọ̀yọ́ tẹ́ pé Aláàfin ló jẹ́ tiẹ̀ ọba Àtàndá Adéyẹmí ló jẹ́ tiẹ̀
kì í ṣe ti àpèrè Aláàfin títí ayérayé. Tí ọba Òwòadé bá ti kọ́kọ́ ṣe ìdámọ̀ fún eléyìí tí wọ́n lè yà á sọ́tọ̀ wípé eléyìí ni tí ó jẹ́ ti Aláàfin Ọ̀yọ́, eléyìí ni tó jẹ́ ti ọba Adéyẹmí àná, eléyìí ni tó jẹ́ ti ọba Òwòadé Ẹlẹ́wẹ̀ẹ́tù tòní, tó sì ṣeé ṣe tóun náà bá ṣiṣẹ́ tí ó di titi ẹ̀. Nítorí pé wọ́n máa ń pe ọlá mọ́ ọlọ́lá lára, wọ́n ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan mọ́ Aláàfin Ọ̀yọ́ lára. Bó ti rí nù. Ó wá túmọ̀ sí pé ọ̀pọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ ṣàlàyé pé lọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan tí Aláàfin Ọ̀yọ́ àná tí wọ́n fi lògbà tó fi lo ayé tó sì jẹ́ pé àwọn gbìyànjú láti rí ni. Òun náà sì ni wọ́n wá nérò pé ó jẹ́ bí àǹfààní sórí àpèrè yẹn. Àwọn sáré ilẹ̀ kan ń bẹ nílùú Èkó láwọn ibi tó lóòkọ̀ tó lówúra tẹ́ pé Aláàfin Àtàndá Adéyẹmí Ìtànà wọ́n wà ní àwọn tí ń ṣàkóso bẹ̀ on personal note. Kì í ṣe agbára ìtẹ́ Aláàfin kọ́. Kí Aláàfin kan wá débẹ̀ lónìí wọ́n wá ní. Torí Aláàfin àná ń pàṣẹ ń bẹ̀ yẹn àti èmi náà pàṣẹ ń bẹ̀. Sẹ́wọ̀n pé yóò gbọ́ tán. Bó ti rí nìyẹn. Kí lẹ wá nírò wípé kábíyèsí Aláàfin Ọ̀yọ́, ikú bàbá yèyé, ọba Abímbọ́lá Akeem, kí ni wọ́n lè ṣe gẹ́gẹ́ bí àmọ̀ràn yín gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ Ọ̀yọ́, ọmọ ìlú Ọ̀yọ́ tẹ̀lé gbàmọ̀ràn? Àwọn àgbààgbà pọ̀ lọ́yọ̀ọ́. Bẹ́ẹ̀ni. Àwọn tó mọ̀ tán rí ń bẹ lọ́yọ̀ọ́. Àwọn tó sì mọ̀ tán bú náà wọ́n ń bẹ lọ́yọ̀ọ́. Àwọn Ọ̀yọ́mèsì wọ́n mọ ibi tágbára Ọ̀yọ́ mọ̀. Kí bàbá wá, mi ò sọ pé àwọ̀ ń bẹ láàrin wọn. Ṣùgbọ́n kí bàbá wá. Mo fẹ́ sọ pé Ọ̀yọ́mèsì tẹ́ ẹ mẹ́nu báyìí ó ti pín o. Ẹ máa gbọ́. Kí bàbá wá bí wọ́n ṣe kó àwọn Ọ̀yọ́mèsì jọ. Kò sí Aláàfin kankan tí ó darí Ọ̀yọ́ láìsí àtìlẹ́yìn àwọn Ọ̀yọ́mèsì. Kò sí. Ẹni mọ̀ yìí ọmọ yìí láì kọ́ Ọ̀yọ́ jọ. Kò sí Aláàfin kankan tó lè darí Ọ̀yọ́ láìsí àwọn Ọ̀yọ́mèsì. Àwọn lolùjíròrò rẹ̀, àwọn létí rẹ̀, àwọn lójú rẹ̀, àwọn nímú rẹ̀, àwọn ni wọ́n bá a ṣàlàyé ọ̀tún ṣàlàyé òsì. Eléyìí la fẹ́ kó ṣẹlẹ̀, eléyìí ni wọ́n sọ pé ṣẹlẹ̀. Kábíyèsí ohun tí wọ́n ní ṣẹlẹ̀ ń bí báyìí rè o, tí ń ṣẹlẹ̀ ń bí báyìí rè o. Púpọ̀ àwọn bòmíì gan tó jẹ́ pé bóyá àwọn aṣojú ibẹ̀ náà àwọn ló máa lọ bẹ̀. Tí àwọn Ọ̀yọ́mèsì tẹ wá mẹ́nu báyìí Ọlọ́run ó bá wọn yanjú, nítorí pé èmi rí bóyá bí àwọn Ọ̀yọ́mèsì pín sí bí ọ̀nà méjì mẹ́ta báyìí. Ọ̀rọ̀ abẹ́lé ni wọ́n yanjú rẹ̀. Ọlọ́run fún wọn yanjú náà láṣẹ Elédùmarè. Nítorí ìdàgbàsókè ilẹ̀ Yorùbá àti ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ náà fi gbogbo ìgbésẹ̀ lè tí à ń gbé yìí. Níbi tí mo ti ní àǹfààní láti máa ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ìkan lára àwọn tó jẹ́ ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ àti tí ń ka ròyìn tí ń kọ ròyìn tí wọ́n mọ̀ nípa ìròyìn tí wọ́n tún jẹ́ ìkan lára àwọn ọmọ bíbí ìlú Ọ̀yọ́ látàrí gbogbo àwọn rògbòdìyàn eléyìí tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Ọ̀yọ́ káàkiri láàrin kábíyèsí ọba Abímbọ́lá. Ìṣáájú òun náà ni ọ̀rọ̀ tó ti jẹyọ pẹ̀lú Aláàfin Ọ̀yọ́ àti Ọ̀nìrìṣà, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ní ti ń jẹyọ láàrin Aláàfin Ọ̀yọ́ àti ìgbìmọ̀ lọ́balọ́ba ní ilẹ̀ Ìbàdàn náà. Àbí iṣẹ́ àwò pé bóyá ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹ má bínú, ẹ lérò pé bóyá ìgbésẹ̀ tí Ṣèyí Mákindé gbé kò jẹ́ ó gbé, ó yẹ kó fi wọ́n lẹ̀ kó ní kálukú máa ṣe ìjọba ìfúnra rẹ̀. Tẹ́rí tí Ṣèyí ọba gbé, gómìnà mi ò dé tí ó gbé. Torí pé àkọsílẹ̀ wà fún gbogbo nǹkan. Àwọn kan gbójú kúrò ńbẹ̀ torí wọn ò fẹ́ ṣẹ àwọn ọba kan. Ọba Aláàfin Ọ̀yọ́ ó jẹ́ ọba tí gbogbo àwọn tó bá ti ṣe gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tán máa bẹ̀rù. Ọba Adéyẹmí Ìtànà ni wọ́n sọ. Àwọn ìṣẹ̀lẹ̀ kan ń ṣẹlẹ̀ lónìí tí ò lè ṣẹlẹ̀ sí ọba Adéyẹmí Ìtànà. Kí gómìnà kan tó lè fọwọ́ lálẹ̀ lójú ọba Adéyẹmí àhóró, torí pé ọba Adéyẹmí ṣe òṣèlú kún lọ́balọ́ba. Ṣé ẹ wá rò pé òṣèlú yẹn òun náà ló wá kí Olúbàdàn lẹ́yìn tó fi jẹ́ pé Olúbàdàn ló kọ́kọ́ jẹ chairman báyìí? Ẹ máa gbọ́. Olúbàdàn ṣẹ̀ jẹ ọba. Ẹ máa gbọ́. Ẹ lè yọwọ́ òṣèlú pònú lára tán fi ń jọba lónìí. Ẹ lè yọ. Tó o bá ní owó, tó o ní agbára, tó o lóko, tó o mọ̀yàn, tó o bá ti mẹni tí ń ṣe gómìnà lọ́wọ́ ní ìlú yín, o ò lè débi tó o ló fẹ́ dé nípò tá jẹ́ táwọn bàbá rẹ̀ ẹ pọ̀ fámìlì yìí. Tẹ́ni tí ò níwọ̀n tó o bá ti mọ gómìnà ìlú yín, òun ni ó débẹ̀ gbàgbé sítórì. Ẹ má jẹ́ dẹ́yìn ara mi, ẹ má jẹ́ dẹ́yìn ara mi. Inú ẹ̀ fi ìlú bá ń ṣe ọ̀sán comment section, ó ti gbàgbé láti subscribe
sórí ìkànnì Olómi Ọgbọ́n TV ẹjọ́ ẹ bá ń kọ́ wọn ara ẹ bá ń kí lè gbogbo lẹ́yìn Yorùbá ẹ bá ń kọ́ wọn ọmọ olóyè ẹ bá ń kí ìlú Ọ̀yọ́ ẹ bá ń kí gbogbo wọn nìbàdàn ẹ sì bá ń kí kábíyèsí Olúbàdàn tó ṣe ìpínlẹ̀ ṣàmà. ọ̀dà ẹ mọ́ bínú yín kí lákìpọ̀ ni gbogbo ọmọ Yorùbá lápapọ̀ mo kí yín ẹ kú àdúró ti ẹ̀yà Yorùbá ẹ̀yà Yorùbá ò ní dìmẹ́rì nígbà tèmi kò ní dìmẹ́rì nígbà tí yín náà ni mo fẹ́ kẹ́ mọ́ ẹnu lásán kọ́ ìṣesí wa ìwà wa àti kúrẹ́ ẹni níjànú láfi mọ́ ọmọ Yorùbá ẹni ó bá ti sọnù Yorùbá ti dìmẹ́rì lọ rẹ̀ kò ní bàjẹ́ lọ tèmi Ọmọkẹ́hìndé Ìṣọ̀lá ló kọ mi MC Fangbangba ẹ ṣé o. ẹ ṣeun púpọ̀ fún àsìkò yín Olúṣọlá Ìṣọ̀lá ló sọ pé láyọ̀ láyọ̀ á pàdé ó dàbọ̀.